ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV. Ìgbádùn yín ló jẹ wá lógún. Àwọn ẹ̀kọ́ sílẹ̀, àwọn ẹ̀kọ́ sítòsí nígbà yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun ibẹ̀ láwàyé yẹn lólùlù iléeṣẹ́ ọlọ́pàá tí a mọ̀ sí eléwé ẹran nílùú Abẹ́òkúta. Láìpẹ́ láì jìnnà a máa ṣe àfihàn àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn tàbí ká pọ̀ ní afurasí eléyìí tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun tó ti tẹ̀ ẹ máa bá wa kálá. Ẹ káàbọ̀ sí ìkànnì Ajíyára Màlífà TV. Tẹ́ ò bá ti subscribe sí ìkànnì ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ bá wa share. Lọ́jọ́ àkọ́kọ́ oṣù kínní ọdún 2023 ìfìlédè kan wáyé ní ìpínlẹ̀ Ògùn yẹn lúlùlù ìpínlẹ̀ Ògùn lábẹ́òkúta níbi tí wọ́n sọ wípé àwọn ọ̀rọ̀ sí kan tẹnikẹ́ni kò mọ̀ nígbà náà wọ́n ní wọ́n ṣe pa odindi ẹbí eléyìí tí orúkọ wọn jẹ́ Fọ́tìnóyè ilé ìtagbọ́pọ̀ ọkàn ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ wa tẹ́tí ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ fúnáàbù ní báyìí o Ọlọ́run bá nínú àánú ẹ̀ ti tú àṣírí àwọn ọ̀pọ̀lọpọ̀ sí náà tẹ́ ò bá gbàgbé wọn ni wọ́n mú ẹni tó jẹ́ dírẹ́bà wọn nígbà náà lẹ́yìn tí wọ́n sọ wípé wọ́n ní ó díbọ́n bíi pé ara rẹ̀ ò yá tó gbé lọ sílé ìwòsàn ilé ìwòsàn náà ló ti bá ibẹ̀ tó sì fi ẹsẹ̀ fẹ́ wọ́n ní Lẹ́kan Adékànbí yìí tí gbogbo wa mọ̀ sí Koroba òun ni iléeṣẹ́ ọlọ́pàá padà tẹ̀ pẹ̀lú Ahmed Ọdẹ́tọ́lá aka Àkámọ́ àti Waheed Adéníyì tí gbogbo mọ̀ sí Kofi òun ni wọ́n sọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó padà tẹ̀ tẹ́ ẹ bá ń wo àwọn fọ́nrán tí mo fi léde yìí ẹ rí wípé àwọn tí wọ́n wà ń bẹ̀ jẹ́ bí èèyàn márùn-ún ẹ ti rí obìnrin méjì àbí ìyá Adékànbí Lẹ́kan òun lẹ́ ń wò àti ìyàwó rẹ̀ òun náà ni ẹ̀ ń wò ní ẹ̀gbẹ́ ara wọn yìí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ṣe jẹ́ bí iṣu ṣe bẹ́ bí ọ̀bẹ bó ṣe kún gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ máa lórí ọ̀fẹ́ láti gbọ́ lẹ́nu ọlọ́fà àwọn ilé ètò títà tẹ́ ẹ̀ bá gbàgbé orúkọ àwọn ẹbí náà ni Kẹ́hìndé àti Bùkọ́lá Fọ́tìnóyè nígbà tí ọmọ wọn ọ̀rẹ́ Olúwa Fọ́tìnóyè òun ni wọ́n sọ sí odò eléyìí tó jẹ́ wípé ó padà bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé tó ń gbénu ilé náà tó jẹ́ ọmọ alágbàtọ́ àwọn ẹbí Fọ́tìnóyè nìkan ló mórí bọ́ ní báyìí ìdílé kan bí ẹ fi nǹkan lédìí ẹgbọ́ ìfi ọ̀rọ̀ wọ́rọ̀ ilé ìta ṣe pẹ̀lú Ọlálẹ́kan Adékànbí ilé tí gbòyàn mọ̀ sí Koroba àti Ahmed Ọdẹ́tọ́lá tí gbòyàn mọ̀ sí Àkámọ́ pẹ̀lú Waheed Adéníyì aka Kofi bí wọ́n ṣe bẹ̀rẹ̀ gangan àtìyàwó àti àwọn tí wọ́n jẹ́ ìyá ọmọ náà gbogbo lẹ́yìn láǹfààní láti gbọ́ ẹ má gbàgbọ́ láti subscribe sí channel yẹn like comment nítorí pé àjọṣepọ̀ wa náà òun náà la lè fi ṣe àṣeyọrí. Concerning the person mother of Fọ́tìnóyè and their only son. I say it will fall, yeah. The unfortunate were brutally murdered. Immediately they returned from crossover service on January 1st. But today I'm happy to inform you that following a very serious intelligence-driven investigation, the culprits are now in our custody. The arrest of suspected killer of Fọ́tìnóyè. The three suspects involved in the killing of Fọ́tìnóyè couple and their only son have been apprehended by operatives of Ogun State Police Command. The suspects, Lẹ́kan Adékànbí, aka Koroba, Ahmed Ọdẹ́tọ́lá, aka Àkámọ́, and Waheed Adéníyì, aka Kofi, were all arrested following painstaking intelligence-based investigation embarked upon by men of Ogun State Police Command as a result of the gruesome murder of the couple, Kẹ́hìndé and Bùkọ́lá Fọ́tìnóyè, and their only son, Olúwa Fọ́tìnóyè. The couple were killed in the most gruesome manner on the eve of New Year celebration. Immediately they returned from crossover service, and the murderers also set their corpses ablaze in order to cover their tracks. Upon the report of the dastardly act,
The Commissioner of Police directed the homicide section of the State Criminal Investigation Department to take over the case and ensure that the culprits were brought to justice. In the course of investigation, one Lekan Adekanbi, a driver to the deceased family, was arrested based on circumstantial evidence while investigation continued. The arrested suspect, Lekan Adekanbi, suddenly collapsed in the cell on the 2nd of January 2023, and he was rushed to the hospital for medical care. But while in the hospital receiving treatment, he suddenly jumped from the bed and escaped through the fence of the hospital. His escape further confirmed the police suspicion of his involvement in the case. There and then, the Commissioner of Police ordered the State Anti-Kidnapping Unit to join forces with the homicide unit in order to get the escaped driver and his accomplices arrested. The two teams, in compliance with the CP's directive, embarked on technical and intelligence-driven investigation and traced the movement of the suspect to his elder brother in Iseyin, Oyo State, but he had left the place before the arrival of the police. The teams further intensified their efforts, which yielded positive results when Lekan Adekanbi was apprehended in his hideout somewhere in Abeokuta on the 21st of January 2023. On interrogation, Lekan Adekanbi, who has been the couple's driver since 2018, confessed to being the mastermind of the dastardly act. He stated that he invited the other two suspects, Ahmed Odetola, aka Akamo, and Waheed Adeniyi, aka Kofi, to come and join him in order to rob the couple. He confessed further that he took the step because the couple refused to increase his salary and that he approached them for loan to buy motorcycle, but they didn't oblige him. He further stated that on that fateful day, himself and his two accomplices waited for the couple to come back from crossover service, since he has access to the house, and they punched on them immediately they entered the house. When asked why the Assyrian dog in the house did not attack them, he stated that the dog is very familiar with him, being the person who always feeds it. Having got hold of the couple, they forced the husband, Kehinde Fatinoye, to transfer money from his account to Kuda bank account of Ahmed Odetola, but the transfer failed. It was then Lekan Adekanbi gave the deceased his own access bank account, to which the sum of 1,102,000 naira was transferred at gunpoint. Since Lekan realized that his identity has been known through his bank account, he decided with others to terminate the life of the couple. Consequent upon which Waheed Adeniyi, aka Kofi, took a knife from their kitchen and slaughtered the husband, Kehinde Fatinoye, while Lekan Adekanbi used a sledgehammer he purposely brought for the operation to hit the wife, Bukola Fatinoye, on the head, and she died on the spot. While the operation was going on, the only son of the deceased, Oreoluwa Fatinoye, and their adopted son, Felix Oloruyomi, walked in, and the hoodlums punched on them too, tied them with rope, and drove them to Ogun River Bridge at Adigbe, where they threw the two of them into the river. Luck, however, smiled at Felix Oloruyomi when the rope on his hand loosed and he was able to swim out of the river. But Oreoluwa was not that lucky, as his dead body was recovered the following day. Waheed Adeniyi, aka Kofi, and Ahmed Odetola, aka Akamo, were both apprehended at Ugiri on Thursday, 9th of February 2023. The three suspects, who are members of Ayeko fraternity, have all confessed to their various roles in the gruesome and callous murder of the family. The three of them will soon face the court for trial. Let me now sound a note of warning. This is Ogun State. A case of this magnitude
cannot happen in Ogun State without it being detected. This is not the first time when a serious case like this will happen, and the police in Ogun State will never leave any stone unturned in order to get those behind such criminal activity. Criminals who have a routine is either they leave Ogun State or they turn up a new leaf. If they don't turn up a new leaf and they don't want to leave their criminal act, they are going to have the police command to contend with. The Commissioner of Police, CP Frank Mba, has directed that the suspect should be charged to court as soon as possible. And I believe that this will put a shooting ban, though the disease cannot be revived again, but will put a shooting ban into the mind of the family. And it is my prayer that the God will give the family the fortitude to bear this irreparable loss. And to other like this suspect, they can only run, they cannot hide, as the long arm of the law will soon caught up with them. Thank you very much. We are seeing 5 suspects there. Yes. But you mentioned 3. Yes, the other 2, how did it come about? the 3 that you saw, they are the principal suspect. The other 2, they are what we call accessory after the fact. One of them is the mother to Lekan Adekanbi, who denied when we are looking for her son. He was even the one who told us that Lekan was never part of the operation because they are together in church on that very day. She was using everything to defend the boy. Not until when we got hold of him, before we now know that she know that the son was actually involved. The other lady, that is the girlfriend to Lekan, who abhorred him after his escape from custody. He was the one who rented house for him. He bought a new SIM for him. She registered it on her name. She bought a new phone for him as well. And they are living together in the apartment they rented from the proceeds of the crime. And she was even the one that used to look around whether somebody is around if Lekan want to go out. So that is why the 2 of them were here. Are they going to receive the same punishment? That is for the court to adjudicate. The court will determine that. But they have committed crime as far as the law is concerned. Thank you. Wá sí iléèwé wọn fọdún state ó máa ń pe àwọn fámìlì ẹ ó ń pe dájú ó ń pe àbúrò ẹ pé kó ń pé fún òun girama ó pé fún mọ́mí ẹ ó dẹ̀ bá mọ́mí ẹ sí. So kò pé nọ́mbà mọ́mí ẹ gbogbo ti mọ̀ pé nọ́mbà mọ́mí ẹ ti wà lọ́wọ́ fóònù bàbá ó ń pe àbúrò ẹ tó jẹ́ àlàbà gbogbo ó pé fóònù fún mọ́mí o ó dẹ̀ ṣàlàyé fún wọn pé mọ́mí ẹ ṣé ẹ̀ mọ́mí ẹ sọ fún wọn wá sí iléèwé wọn lọ wọ́n bọ̀ wọ́n lọ wọ́n bọ̀ ó ṣáà sọ pé wọ́n lọ wọ́n bọ̀ pé àwọn ọlọ́pàá iléèwé wọn ní kọ́ wọn máa lọ kọ́ wọn máa bọ̀ pé wọ́n máa tó yanjú ẹ̀ ó wá sọ fún mọ́mí ẹ̀ wá sọ fún pé wọ́n ní ọmọ ọ̀dọ̀ yẹn wọ́n ní òṣìṣẹ́ yẹn pé àwọn tọ́jú ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n ti bí wọn ní Kogi ó ní wọ́n mi ò sọ bẹ́ẹ̀ ó dẹ̀ sẹ́ǹdì owó sí wọn pé wọ́n fún mi ọmọ wọ́n fún wọn ní òwò kọ́bọ̀ wọn kí wọ́n yà kọ́bọ̀ wọn lé. Ní ọ̀dì pé wọ́n wá dẹ̀ kùtìlé lójú pé wọ́n ṣe ní àgọ́ wọn. Kò sọ pé wọ́n ní kí ló ṣẹlẹ̀ ó ní kò sí kankan wípé ọ́fíìsà ló tó fà bàtẹ́bí dẹ́mu náà dé church àwọn délé ni mo lè rí bọ́ọ̀lù lórí ẹ̀ ló wọ́n kò wà ní bára o mo ní kí ló dé mo lè múra lórí mo lè fi ṣe bára mo ní ọlọ́pàá obìnrin yẹn dáhùn mo ní kí ló dé àti mo lè dé bẹ́ẹ̀ àti lọ́dẹ̀ dáhùn pé ṣé mo gbọ́ pé wọ́n pa pátí tó yé mi mo ní mi ò gbọ́ pọ̀ ẹni
ọdẹ dànù ọmọ òde ọyẹ wọ́n ti ọmọ yìí wà àjọjáde ìgbàtàdé ní station ìgbàtàdé ní police station àdèdè tó dúró ọmọ wọn ti fi sínú ìbílẹ̀ padà wálé pàtó dẹ̀ díjọ́ Monday mú sóúnjẹ kí n bẹ̀rẹ̀ òkú eléyìí dẹ̀ di bó ṣe dé condition tó wà kó pé kìíní ó ní kí ló ṣẹlẹ̀ ó ní má wọlé kí ọlọ́run wá yọ àbúrò ẹ̀ jẹ́ ṣàlàyé fún gbàtẹ́mi jẹ́ ní station wọ́n kọ́ pé mi lọ́nà pé ó dákú o kí máa bọ̀ wọ́n gbé lọ sọ́sọ́ ó dẹ̀ dé police station lọ́kọ̀ gbà fóònù wọn sí ilé pé ọmọ mi ti sá lọ ó ní ó ti sá lọ tọ́lọ́run kan lọ́sọ̀wọ́ ọ̀kadà mi ìyẹn ní Ìbàdàn wọ́n dẹ̀ gbà fóònù wọ́n wá mú mi lọ wọ́n dẹ̀ ní jókòó wọ́n dẹ̀ mú mi wọ́n ní kí n ṣo ní ilé wa adẹ̀délé wa wọ́n ṣàṣì ilé wọ́n ṣe mo tún délé bàbá ẹ̀ náà wọ́n ṣàṣì èmi náà ò dẹ̀ rí fóònù mi wà ń bára wọ́n wá ní kí n máa lọ lé dípò ẹ̀dẹ̀ fún lówó ọ̀kadà nínú àtàbúrò àdẹ̀lọ́lé ìgbà tó dijọ́ kejì wọ́n ní kí n padà wá bára fóònù mi wà ń bára o ìgbà tí mo dé bára ni àwọn ọlọ́pàá yẹn sọ fún mi pé ó ti pé o wípé òun ti sá o wípé òun ti sá lọ wípé òun ti délé o ó lè mi ò mọ wọn sọ kankan fún èmi nítorí àbílẹ̀ ti ṣù ìgbà tí èmi dẹ̀ dúró lé mi fún ọkọ tí ó ṣẹlẹ̀ gbọ̀ngàn pé ó lè ṣiṣẹ́ ẹ̀jẹ̀ rárá torí bí èmi ṣe ṣe àfìgbà tẹ́mi dẹ̀ wà padà délé èmi ò fẹ́ pé ó pe bàbá ẹ̀ wípé ó pe anybody ṣùgbọ́n ó wá ṣetán wá sọ pé ó kówó pé ó ní kọ́kọ́ fún mọ́mí ẹ̀ àti àbúrò ẹ̀ èmi ò gbowó àti gàmà èmi ò gba owó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n gbà tí mo dẹ̀ mọ́pẹ́ tán wá mú mi wá séléwé rán bí báyìí tí mo wá tọrọ wọ́n wá ní kí n padà ìgbà tó wá yá náà wá padà wá èmi ò mọ̀ wá bí mi léèrè pé ọmọ mi ṣẹ̀ṣẹ̀ bàtàbàtà tó yẹ ó sá lọ mo ní mi ìmọ̀ bí tó sá gbà wọ́n ní ṣé mi ìmọ̀ rẹ̀ ni mo ní mi ìmọ̀ rẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ yípe bo ló sá gbà mo ní mi ìmọ̀ bí tó sá gbà àṣepọ̀dọ̀ gẹ́ẹ̀fẹ̀ ìyàwó tọ́pẹ́ ibẹ̀ ó sá lọ lókun lọ. ẹ dúró màmá ní ìgbà kan wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti béèrè lọ́wọ́ yín wípé ọmọ yẹn ó ṣe ẹ̀ṣẹ̀ pé ní kò ṣẹ̀ pé torí pé ẹjọ́ lọ sí ilé ìjọsìn mọ́jú ni báwo ni àárín yẹn ṣe jẹ́ ẹ jẹ́ kó yé wa. ó sọ bẹ́ẹ̀ torí gbà tí mo bí àbúrò abẹ́ẹ̀ ní gbowó aṣọ pé àjọ wọlé ni atọ́lá rẹ̀ àtẹ̀mí òye mi dẹ̀ wọlé mo sì ó dẹ̀ bí àbúrò léèrè oníṣó wọlé ó ní ó wọlé tó sọ èmi náà ṣe tẹ̀lé bọ̀ sígbà tó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì mo dẹ̀ bá inú ilé láago mẹ́wàá lẹ́ẹ̀kan ṣó wa ó lóun wá ṣọ́ọ̀ṣì èmi náà ṣe sọ bẹ́ẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ sọ bẹ́ẹ̀ èmi náà ṣe sọ bẹ́ẹ̀ èmi náà ṣe tó owó dẹ̀ tago mẹ́wàá mo dẹ̀ ń tẹ́lẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì wọ́n bi mí léèrè gbogbo ẹni mo sọ wípé mo wá sí ṣọ́ọ̀ṣì wọ́n ṣe wàásù nínú ṣọ́ọ̀ṣì wọ́n ṣe gbogbo ẹ̀ mo ṣàlàyé fọ́lọ́pàá ṣùgbọ́n lẹ́yìn ìyẹn mi ìwà mọ̀ pé ọ̀gbẹ́ni tó sá lọ rè ní ọ̀dọ̀ ìyàwó ẹ̀ mi ìmọ̀ ibi tó sá gbà létà èmi dẹ̀ ti wà police station bí wọ́n ti mú wọ́n tó lọ mú ìyàwó wọ́n ṣe ń bi mí lè gbọ́ ọ̀rẹ́ ẹ̀dá ọ̀rẹ́ wọn mi ìmọ̀ ọ̀rẹ́ ẹ̀ kankan mi ìmọ̀ pé ó lè ṣiṣẹ́ ìyẹn torí jẹ́ ló ṣe inú ilé jẹ́ ló ṣe pẹ̀lú àmì ìmọ̀ pé ó wà ní ẹgbẹ́ òkùnkùn rárá àtọ́ àṣà ọ̀dọ́ ẹni tó ti lọ mú ni tó ti lọ tíráàkì tí wọ́n mú ló bá gbadé ló bá ṣẹ́ bí police station bí dé nìwà gbogbo bó ṣe ń bí mi léèrè. àǹtí kí lorúkọ yín. fada ìrókì ni. fada ìrókì ni. fada ìrókì tọpẹ́. tẹ́mi tọpẹ́ ìwádìí jẹ́ kó yé wa wípé ẹ̀yin gan lẹ bá lẹ́kàn lọ rẹ́gísítà sim card ní ẹ̀yin lẹ gba lẹ́fún àti bẹ́ẹ̀ sọ díẹ̀ báwo ló ṣe jẹ́. mo máa sọ díẹ̀ nínú bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ máa orúkọ mi ní fada ìrókì tọpẹ́. èmi àti lẹ́kàn a pàdé ara wa ní August last year nígbà tá a dẹ̀ pàdé ara wa a bẹ̀rẹ̀ sí ní bí ara wa so ó ní òun ṣe driver lòdì kí má fọ̀rọ̀ ó ṣáà lọ sí ìgbà tó di ọjọ́ ọdún kọ̀ọ̀la èmi àti ẹ̀ ríra ní aago 9:00 láàárọ̀ àbálẹ́. láàárọ̀ ó kù ọ̀la ó kù ọ̀la ká ṣọdún ní àríra so later mo ń gbọ́ bí lẹ́ ń bá sọ̀rọ̀ máa sọ̀rọ̀ lọ later. adẹ̀ èmi dẹ̀ lọ sí iṣẹ́
so ìgbà tó wá di ọjọ́ happy new year tí èmi dé ní kúrò níbi iṣẹ́ mi ní 11:53 so ìgbà tí mo wá délé ní ọjọ́ ọdún yẹn gangan mo wá lọ bèrè wọ́n mi ẹ̀ ní àwọn jọ kí happy new year àtọwọn àtàbùrù rẹ̀ ó ní mi ò rí mo nítorí ẹ̀ ni mo ṣe wá pé mo tún pé nọ́mbà ẹ̀ náà pé nọ́mbà ẹ̀ wúlò so wọ́n ṣàní kí máa wọ̀ rí ìgbà tó ṣàwà pẹ́ tí mo wá padà dé wọ́n wá ní bó ṣe ń lọ mo ní mo dé yìí bó ti lọ wò pé àbúrò ọ̀gá ẹ̀ pé ó kó wá ó dẹ̀ wá sọ́dọ̀ so nígbà tó wá di ọjọ́ tó sá kúrò ní. ṣé ó sọ fún yín pé òun sá kúrò lórí police station ni àbí kò sá? ìgbà tí mo rí i ló sọ fún mi pé òun sá kúrò ní police wọ́n á ní kí ló ṣẹlẹ̀ torí àwọn ọ̀sánkan tó ṣẹlẹ̀ fún mi ọkàn ń gbóúnjẹ lọ́ba àwọn ọ̀sánkan tó ṣẹlẹ̀ ni wọ́n á béèrè lọ́wọ́ àbúrò ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ àbúrò ẹ̀ wá jẹ́ kó yé mi pé wọ́n ní wọ́n rọ ilé ọ̀gá ẹ̀ nígbà kó pẹ́ lẹ́kọ̀ọ́ sáde pé wọ́n á ní ibo ní lẹ́kàn ibo ló ti bọ̀ ó ní òun sá kúrò ní kí ló dé tó fi sá ó ní òun ò fẹ́ jí orí ya ọ̀nà káfí kúrò ní ká máa lọ pé ká máa lọ sọ àdẹ̀jọ́ lọ sí ọba tó wọ́n á ní kí ló ṣẹlẹ̀ gangan tó fi sá kò jẹ́wọ́ fún mi títí àti kò ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe jọ náwó tẹ̀ lọ ń gbalẹ̀ mi ra síìmù fún wọn lẹ́yìn lẹ́ ń bá ṣọ́ òde láti jáde láti wọlé. ara mi ò bá ṣọ́ òde o. báwo ló ṣe jẹ́ wọ́n lẹ́yìn lẹ́ rẹ́gísítà síìmù mi tó ń lò. èmi ni mo rẹ́gísítà ó ní kí n bóun rẹ́gísítà síìmù ṣùgbọ́n mi ò ṣọ́ bó ṣe ń lọ bóyá ń jáde o ìgbà tó máa sèèbù owó sínú àkáǹtì dáadé òun ló lọ sèèbù ẹ̀ ìgbà tó máa sèèbù owó sínú àkáǹtì mi náà òun ló lọ sí ìgbà tó máa sẹ́ǹdì owó sí ọ̀wọ́n dáadé ẹ̀ àti àwọn ọmọ mi nílé kan tó mú mọ́mí ẹ̀ sí iléèwé wọn ó bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀. gbọ́dọ̀ ti dé nọ́mbà tó fẹ́ mọ̀ sí ti mọ́mí ẹ̀ sọ wípé wọ́n ti gba fóònù àwọn iléèwé wọn. ara ó ti mọ̀ pé fóònù wọn wà ní Ìbàrà Ìbàrà kò pè sórí fóònù wọn. orí fóònù ta ló wá pèsè. orí fóònù àbúrò ẹ̀ tó jẹ́ Àlàbá àbúrò ẹ̀ ní fóònù mọ́mí àbúrò ẹ̀ ní fóònù tó jẹ́ Àlàbá orí fóònù yẹn náà pèsè tó fi bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ mọ́mí ẹ̀ ló ń jẹ́ kó yé pé àwọn pé bọ̀dà Sunday tó wà ní charge ọ̀rọ̀ wọn kán ní kán wọn máa lọ kán wọn máa bọ̀ ní eléwé wọn pé wọ́n ní ọmọ yẹn ní ò parọ́ mọ́ yìí nǹkan tó ṣẹlẹ̀ ní mò ń sọ fún ìparọ́ mọ́ yìí wọ́n ní kọ́ wọn máa lọ kọ́ wọn máa bọ̀ tílé kan bá ti ṣetán bẹ́ẹ̀ mú lọ nìyẹn ọmọ kó wọn mú lọ nìyẹn mo ní sẹ́yìn iṣẹ́ méjì kọ́ wọn máa bọ̀ wọ́n ní kọ́ wọn máa lọ wọ́n ní ọlọ́pàá sọ pé kọ́ wọn máa lọ kọ́ wọn máa bọ̀. ṣé ìgbà tó ní kó lọ rẹ́gísítà síìmù fún owó òbèrè pé kí ló ṣòfò ara rẹ̀ tí ò lè lọ rẹ́gísítà fúnra mo béèrè lọ́wọ́ ẹ̀ ó ní ṣùgbọ́n ní pé òun ò ní NIN tóun lè pé NIN òun ò sí fílẹ̀. fún yín kí wọ́n béèrè pé fóònù tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ṣe. wọ́n á béèrè fún ó ní wọ́n ti gbà ní Ìbàrà wọ́n á ní kí ló ṣẹlẹ̀ tó fi gbà ní Ìbàrà kò sọ fún mi títí wọ́n fi kó wa. ìjọ wo lẹ débì. adébíbà iná di títí. oṣù kíni. oṣù kìíní ọdún 2023. kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ báyìí. mo fẹ́ kí ìjọba kó náà nù nítorí pé mi ò mọ bó ṣe plan láti pa ọ̀gá ẹ̀ tó bá jẹ́ mi ní ìdílé tí ó rùn máa ní kí ìjọba kó bá mi tírẹ̀tẹ̀ torí ó dájú lọ́mọ kò mọ èèyàn ò mọ láti bàtà sí fẹ́ ra ńlá yẹn láti last year mi ò mọ iye owó tó ń gbà ní ọwọ́ ọkùnrin ọ̀gá ẹ̀yàn ọ̀gá ẹ̀dẹ̀ máa ní ọjọ́ Christmas ọ̀gá ẹ̀ fún ní ẹ̀dìyẹ àti rice tó gbé wá sí òkùnbọ́nà tí a sè so ọjọ́ Christmas náà wọ́n ti fún ní rice náà ọjọ́ New Year náà ti fún ní rice olóhùn ti tọ́jú rice yẹn so ìgbà tó pélé ó sọ fún wọn pé ibi tí gbogbo rice yẹn wà ó júwe bẹ̀ fún wọn Àlàbá ní fóònù o mọ́mí ẹ̀ sọ pé Àlàbá ò ní fóònù Àlàbá ní fóònù ó bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ ó sọ fún mọ́mí ẹ̀ pé ọmọọṣẹ́ yẹn ti jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá pé òun wá rán èèyàn pé àwọn èèyàn wà ní. ó sọ bẹ́ẹ̀ fún mọ́mí ẹ̀ lórí ìfọ́. ó sọ bẹ́ẹ̀ fún mọ́mí ẹ̀ wá fi fún lésì. mọ́mí ò ní òmèsì tí mọ́mí ẹ̀ fún. báwo lẹ ń ṣe mọ̀ fún nǹkan tó sọ fún ìyá ẹ̀ lórí fóònù yẹn. ó sọ fún mi nítorí àjọba lẹ́gbẹ̀ẹ́ ara wa ni. gbẹdúró náà ẹ mẹ́jọ kọ́rọ̀ yẹn dapọ̀ ẹ sọ wípé ẹ ò mọ nǹkan tó ṣe ẹ wá ń sọ sí wípé ó sọ fún ìyá ẹ̀pọ̀ ọmọọṣẹ́ yẹn ti jẹ́wọ́ owó kí ló jẹ́. mọ́mí ẹ̀ ló ń sọ fún tó ti yé ọmọọṣẹ́ yẹn ti jẹ́wọ́ pé òun ló pa ó wá ní ṣótán ó wá sọ fún mi pé ṣótán pé òun ò pa ẹ̀ pé ṣé mú gbọ́n kó tí mọ́mí òun sọ pé. nǹkan tí rìpọ́ọ̀tù tí ìyá gbọ́ ní Ìbàrà nìyá ń fún padà
lórí fóònù tí wọ́n ní ẹ̀ gbọ́ ní eléwé wọn gbàtàn ní kán máa wá máa lọ òun ló sọ fún ọmọ èmi kì í ṣèbára o ẹ ti ń wá sí eléwé náà nígbà yẹn. wọ́n dárúkọ ẹni tó wà náà náírà chọ́ọ̀chì kan ẹni tó wà ní ìjáde ọ̀rọ̀ bọ́wọ́n dẹ̀ ti ń bá a sọ̀rọ̀ wọ́n sọ pé ẹni yẹn sọ pé kọ́wọ́n máa lọ kọ́wọ́n máa bọ̀. ní báyìí sì ṣe ti wá mọ̀ nǹkan tí wọ́n nílé kan ṣe. mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ nǹkan tí ilé kan ṣe pé ilé kan ló pa ilé bí ọmọ Nàìjíríà ó ṣàlùkò ló wà lóra pé ẹgbẹjọ tó rò ilẹ̀ tó lẹ̀ mọ̀ tó parọ́ mọ́ ohun yìí ṣé wọ́n ló dún ní àbí ta ló pa báyìí ṣe pa wọ́n kan ṣe ìyìnbọn fún wọn ni. ó fi àmà fọ́ ìyàwó ọkọ̀ǹkọ̀ ọkọ̀ǹkọ̀. 31st ọjọ́ wo oṣù wo. December. kí ló ṣẹlẹ̀ ń jọ yẹn. December mi wálé fọ́dún so ìgbà tí mo wálé fọ́dún yẹn ní alẹ́ owó ààrẹ mo dé Ògèrè mo ń gbé. Ògèrè. so ìgbà tí mo máa wálé so mo wá rí ìgbà tí mo máa dé Abiola way so bí mo ń bọ̀ mo pe ọ̀rẹ́ mi. kí lorúkọ ọ̀rẹ́ yẹn. kí lorúkọ ẹ̀. Kofi. so mo wá pè nígbà Alpha Ibo. ta ló ń jẹ́ Kofi yẹn ṣé Kofi yẹn lélẹ̀. ó yá ẹ tẹ̀síwájú. mo wá pè ní pé Alpha Ibo wa mo ti ń bọ̀ l'Abẹ́òkúta fọdún ó wá ní òun wá ní òtẹ́ kan òtẹ́ yẹn wá ní òkè láǹtòrò ó wá ní kí bàbá wọn ní òtẹ́ yẹn mi lè máa dé òtẹ́ yẹn ní nǹkan bí around 7 lálẹ́ so mo máa lọ bá Kofi bẹ̀ pẹ̀lú àwọn tọ́jọ wàṣà so nígbà tá a bá débẹ̀ ó jáde kí ni mo fẹ́ mu mo ní máa mu trọ́fì so ó wá fún mi trọ́fì mi. àdúró náà ó ní Ògèrè ló ń gbé ó wá síbí wá láti wá ṣe. mo máa wálé fọ́dún. ó yá. so nígbà tí mo máa gbàtà mu trọ́fì tán kọ́ kí ló wá padà ṣẹlẹ̀. so nígbà tá a wà nígbà tí mo mu trọ́fì yẹn mo wá rí bọ̀bọ̀ lẹ́kàn yìí. ta ló ń jẹ́ lẹ́kàn yẹn lẹ́kàn eléyìí. ó dà báwo ló ṣe jẹ́ sí yín. ọ̀rẹ́ náà ni wá. ìwà ti rí tẹ́lẹ̀ o ti mọ̀ tẹ́lẹ̀. mo mọ̀ tẹ́lẹ̀ bọ̀ ó ti pẹ́ tí mo ti rí. ok. so ọjọ́ yẹn mo wá tún rí again. ok. so ìgbà tí mo wá rí lọ́jọ́ yẹn wá sọ pé àǹfààní pé òun ti ń wá mi. Kofi gbójú sókè o. ó ní òun ti ń wá mi. ok. wípé àná ọ̀rọ̀ tàbí sọ. so àṣà ìwà nígbà tí mo ti yàn. kí ló wá sọ ní pàtó ẹ má jà fọ̀rọ̀ gùn. so ó wá nígbà tá a kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tá a wá dé Abiola way tàbí Joshua Amadu yìí sí mi ló wá ṣe wà sọ fún mi pé ṣé Kofi ò sọ fún mi. Kofi gbójú sókè. pé oníṣe ṣé Kofi ò sọ fún mi nǹkan tí òun sọ fún Kofi ni mo máa ní kò sọ ọkọ fún mi ó wá ní ọ̀gá òun kan ní pé òun fẹ́ ká lọ bá ní kákọ̀ tẹ̀lé ara rẹ̀ mọ́ kó fún wa lówó so bá a ṣe wá ní àmọ́ wá ní Kofi ò sọ fún mi o wá ní òkè ó wá ní kí n béèrè lọ́wọ́ Kofi náà nígbà kí n béèrè lọ́wọ́ má béèrè lọ́wọ́ Kofi wá ní àní pé àwọn ti padà sọ fún ẹ̀ wọ́n á ní ẹ̀ wọ́n á ní Alpha báwo ni wọ́n ń sè wọ́n á ní oṣù wàhálà tó bá ti yá. jákọ̀rọ̀ yẹn yé mi pé kọ́ ṣé kẹlọ́ bá kẹtọrọ owó lọ́wọ́ ọ̀gá ló ń sọ àbí báwo ló ṣe ní kẹ́ ṣe gangan. ká lọ bá wọn ká lọ gba owó lọ́wọ́ wọn. gbowó wa ò ṣe kàn fún yín lówó ni. ká lọ jalè náà. ó yá tẹ̀síwájú. so ìgbà tá a máa dé ok wá sọ fún mi pé ó ti sọ fún mi gbogbo èso fún mi sì ni wá gba nọ́mbà mi lẹ́ẹ̀kẹsẹ̀ ìyẹn lẹ́kàn yẹn. ó wá gba kọ́ńtàtì mi. ok. ní alẹ́ ọjọ́ yẹn. ok. so wọ́n gba kọ́ńtàtì mi yẹn aṣáájọ wà bẹ́ẹ̀ yẹn ṣá wá ní wípé kí n má wọ̀ yóò nígbà tó bá ti di around 9 to 10 wípé àwọn máa move aṣáá wà bẹ́ẹ̀ wá ní kí ni mo fẹ́ mu so ó tún wá fún Kofi náà ní ògógóró. bọ̀ọ̀tì ìwádìí jẹ́ kó yé wa wípé wọ́n ti pè é tẹ́lẹ̀ pé irúṣẹ́ bẹ́ẹ̀ ó máa wáyé ìwọ fi wá sábẹ́ òkúta. ara èmi kàn wà lé fọ́dún ni. iṣẹ́ kí ni wọ́n ṣe lógèrè. electrician ni mo ṣe. nǹkan tó mú tó fi firú iṣẹ́ bẹ́ẹ̀ lọ iṣẹ́ ìjọ máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. rárá àjọṣe iṣẹ́ bẹ́ẹ̀ rí. kí ló dé tí wọ́n gbà ní kété tó sọ fún ẹ pé a fẹ́ lọ jalè. irọ́ kò sọ pé bí a fẹ́ lọ jalè ó kàn ní kákọ̀ lọ bá ọ̀gá kákọ̀ lọ halẹ̀ mọ́ pé ká gba èmi tẹ̀ mọ̀ pé ìbọn wà nílẹ̀ mi mọ̀ pé wọ́n níbọn.
báwo ló ṣe wá padà mọ̀ pé wọ́n níbọn. mi mọ̀ pé Kofi níbọn lọ́wọ́. báwo ló ṣe wá máa padà mọ̀ pé Kofi níbọn lọ́wọ́. so ní ta ti ń sọ̀rọ̀ yẹn ni Kofi sọ pé nígbà fa àṣàkámọ́ ṣì wà lọ wọ́n á ní kò sí wàhálà ní pé ṣé kò ní sí wàhálà ṣá òun náà dẹ́ fún mi lọ́kàn balẹ̀ ní pé kò ní sí wàhálà. ta ló fi ẹ lọ́kàn balẹ̀. ìyẹn lè kàn pé kí n máa ó ní kí n máa fọ̀. ó yá ìgbà tẹ wá débẹ̀ báwo lẹ ṣe débẹ̀ báwo lẹ ṣe rẹ́ nìyẹn mú báwo lẹ ṣe ṣe gbogbo ẹ̀ sọ ní ṣàkátàpàrà. so báyìí wá débẹ̀ òun ló mọ gbogbo ẹ̀. ta ló nítọ̀ tó bá ti sọ máa sorúkọ onítọ̀. lẹ́kan dáìvà hàn ó yẹ kó ní dáìvà hàn òun ló mọ gbogbo iná náà tún bẹ̀ èmi ò débẹ̀ rí ọdún òun àti Kofi ọtí jọ ń plan ẹ̀ tẹ́lẹ̀ kémi tó dé èmi ò mọ̀ pé ọtí ń plan ẹ̀ bí mi ṣe dé mi kọ́ ní kí n wálé fọ́dún ni so bí wíwé báyìí débẹ̀ ó ṣáà jump wọlé ó fò fẹ́ǹsì wọlé. Lẹ́kan ló kọ́ fò fẹ́ǹsì. Lẹ́kan ló fò fẹ́ǹsì wọlé so bóyá fò fẹ́ǹsì wọlé sí ó ti ní kí lọ́wọ́. bí dédé aago mélòó ní táìmù yẹn. ní nǹkan bí around 11 to 12. lóru àbí lọ́sàn-án. ní alẹ́ 12. so bóyá fò fẹ́ǹsì wọlé báyìí ó dẹ̀ ṣì bèsì láti inú àwa wọlé so báyìí fẹ́ wọlé. ṣé ẹ gbé mọ́tò lọ ní àbí ọ̀kadà bẹ́sẹ̀. ọ̀kadà la gbé lọ ọ̀kadà yẹn já wa sí kí ló kọ kílọ̀bù yìí. ó ṣàjà yín síbi kan bẹ̀. ó já wa sí ìwé ìròyìn so àwa tírẹ̀kì wọlé ó ní àwọn security wà mẹ́rin. dúró náà ọlọ́kadà tẹ gbé lọ yẹn ṣé ẹ̀yin mọ̀ tẹ́lẹ̀ ni àbí ẹ̀kọ́ gbélé lérò. akọ̀ gbélé lérò ni. lérò ni ó yà tẹ̀síwájú. akọ̀ gbélé lérò ni àmọ́ rí tẹ́lẹ̀ so báyìí dé ibẹ̀ òun ló kọ́kọ́ jump wọlé sínú fence bóyá jump wọlé ó ṣílẹ̀kùn látẹ̀yìn bóyá má ṣílẹ̀kùn báyìí àkòrí ajá ni ajá ńlá tó báyìí má lájà yẹn báyìí níyà èmi ò lè wọlé o ó ní kí n má ká má wọlé ó kọ́ mú ajá yẹn ó dáhùn pé òun mọ ojú ajá yẹn rí so ó wá mú ajá yẹn lọ sínú cage wá lọ́ọ̀kì wá ní ká wọlé so bá ṣe wọlé tó bá yẹ wọlé aṣá wọlé sínú compound ó ti mú another key again ó tún fi sílẹ̀kùn main entrance so bí o yẹ sílẹ̀kùn báyìí akọ̀ wọlé a wà nínú ilé láti nǹkan bí ara lẹ́bùn yẹn láti nǹkan bí lẹ́bùn yẹn. dúró náà gbà tẹ́ ẹ wọlé ṣé kò sẹ́yìn èèyàn kankan nínú ilé ni àbáwọn kan wà nínú ilé wọn mọ̀ pé wọlé. kò sẹ́yìn gbọ́dọ̀ nínú ilé. ó yẹ tẹ̀síwájú. bá a ṣe ń lọ yẹn ó ti ṣẹ́ẹ̀kì church ó ti rí pé wọ́n wà ní church òun ló ṣẹ́ẹ̀kì church ó ti mọ̀ pé wọ́n wà ní church ó wá ní káwọn lọ so báyìí wọlé àṣẹ wà nílé àwa nílé èmi mú gbé bottle water ní fíìdì nínú freezer àwọn ọ̀yà. òun náà ó mú ọtí kan jáde ní ká máa mú nínú ìlú. yàtọ̀ sí ìbọn kí làwọn nǹkan míì tí wọ́n ní ẹtú kó dání. ó mú hamas nínú báàgì. ta ni. ìyẹn lè kan dẹ́bà. ó yá tẹ̀síwájú. ó mú hamas nínú ká tó pò ilé ni o. ó ti arrange hamas nínú báàgì. pẹ̀lú okùn. so nígbà tá a máa débẹ̀ báyìí tọ́wọ́n pe àwọn wúmà yẹn tó wọlé ó ti lọ inú stọ̀ wọn ó ti lọ má dáa jáde wọ́n ti mú oníkà mú dání tí o báyìí mú àmà yẹn òkè òun má dání wá mú ọ̀dá yẹn fẹ́ mi tó bí má ìbọn wà lọ́wọ́ Kofi àṣà wà nílé wà nílé so wúmà di nǹkan bí around after one so bí àwọn onílé ṣe dé àwọn madame ẹ̀bọ̀ yìí dé nìyẹn nígbà tó máa dé sí tó máa wọlé àwa dì síbi ibi dining wọn ibi dining wọn làwa dì sí àpò dì síbi so bọ́ yẹn sílẹ̀kùn tó wọlé báyìí lẹ́kàn pọ̀ súnmọ́ wọn ni tó máa súnmọ́ wọn. kí lẹ fi bojú àti Lẹ́kan àti Kofi àti wọ kí lórúkọ tiẹ̀ náà. Ahmed ó yá tẹ̀síwájú ẹ̀fín kankan bójú àbí tẹ̀síwájú. so bí ó ṣe súnmọ́ wọn ló súnmọ́ wọn bó ṣe súnmọ́ wọn báyìí ó bọ̀ ní pé ọlá ìdáhùn ni Lẹ́kan ló sọ bẹ́ẹ̀ ó ló súnmọ́ wọn ó gba ìbọn lọ́wọ́ ilé ó wá fi kọ̀ǹtù ẹ̀ ọlá ìdáhùn ṣùgbọ́n ilá ìdáhùn èmi wá pẹ̀lú bàbá yẹn lẹ́gẹ̀ẹ́sẹ̀ bọ́ ẹgbẹ́ bàbá yẹn ṣe láì dà inú àti Kofi aṣọ lókun aṣọ bàbá yẹn lókun rẹ̀ òun wá pẹ̀lú màmá yẹn wọn àti màmá yẹn jọ ń sọ̀rọ̀ nínú wọn tó jọ ń sọ̀rọ̀ jọ ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ so àwa wá padà wá ní kí n wá bá ìyá yẹn kí n wá bá bàbá yẹn wá bá bàbá yẹn pé kọ́ fún wa lówó ní pé gbogbo wà kó tó lè jáde bàbá yẹn wá sọ pé òun ò lówó lọ́wọ́
nígbà ọmọ oníṣẹ́ kù ní kájọ ká ṣàánú nígbà òun ìwé lọ́wọ́ wọ́n wá sọ pé ẹni lọ́wọ́ kẹ̀ ẹni kan fìyìn ẹgbẹ́ ó jáde fún àjà rẹ̀ so bí ó ṣe gbé ìjọ́ta kan ní wá kọ onídìí gbọ́n àkáǹtì nọ́mbà mi wá so mo á kọ kúrò àkáǹtì nọ́mbà mi ní ẹ̀kọ́ sílẹ̀ bàbá yẹn bá ní òun máa ṣe transfer fún mi. transfer ìlú. lẹ́kọ̀ọ́ wọn àti lẹ́kọ̀ọ́ lẹ́yìn sọ̀rọ̀. transfer ṣé wọ́n padà rárá láti. mi ò rárá láti ó wá try tọ̀rọ̀ yìí ó try bank account mi so bank account mi yẹn lọ. ok. kò lọ so bí kò ṣe lọ yẹn òun bá mú account tó bẹ́ẹ̀. ìyẹn lẹ́kọ̀ọ́ àbí Kofi. lẹ́kọ̀ọ́ wá mú account tó bẹ́ẹ̀ wá kọ́ sínú dọ́tà yẹn so bàbá yẹn wá ṣe transfer yẹn ọkọ̀ ṣe 200,000 so lẹ́yìn tó ṣe 200,000 ó ti wá ní 200,000 ó ṣe máa ṣe 200,000 ìwé owó yẹn kéré o wá tó ní pé bàbá yẹn ṣe ní pé bàbá yẹn ṣé bàbá yẹn wà ní onígbọ̀gbìn onígbọ̀n máa parí so bàbá yẹn wá ní pé ọmọ mi ní pé abẹ́ jọ ń tó lọ ní pé òun máa ṣe iye tẹ́ bá fẹ́ fún yín ní pé kẹjọ ẹ máa pọ̀ òun so bí bàbá yẹn ṣe bàbá yẹn wá ní òun máa ṣe 1 million. Kofi gbójú sókè. bàbá yẹn kọ́ ṣe 1 million again. 1 million. ó jẹ́ 1.2 ó jẹ́ 1.2 bó ṣe wà so àkáǹtì bàbá yẹn kò lè ṣe transfer mọ́ bí wọ́n ti ṣe transfer àtàrọ̀ so kò lè lọ mọ́. lẹ́yìn tẹ́ wá gba 1.2 million lọ́wọ́ bàbá yẹn kí ló fà á tẹ́ ẹ pa àti wípé ìwádìí jẹ́ kó yé wa pé wọ́n ní nínú yàrá yẹn lẹ́yìn ibẹ̀ lẹ pa sí ẹ wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sókè láti lọ dáná sun báwo ló ṣe jẹ́. so bí a ṣe ń bá bàbá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ eléyìí ló bá ìyàwó yẹn. ta ló lọ bá ìyàwó kí lórúkọ nítàn. lẹ́kan ó yá. ó ti lọ bá bàbá ìyàwó yẹn ní pé kó bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ náà corporate ní pé owó tó sẹ́yìn ó kéré ìyá wọn sọ fún bàbá yẹn ní pé dáàdi ẹ bá wọn ṣòwò bàbá yẹn wá fẹ́ try another bank so ibi tó ti bàbá yẹn ti ń ta another bank yẹn kò ṣáà lọ ṣáà lọ ìdílé kan ṣe mú àmọ́ ọwọ́ ẹ̀yìn ìgbé ẹ̀ ìbápọ̀ ẹ̀ sọ̀rọ̀ ìwé ẹ̀fọ́ àmọ́ mọ́ ìyá yẹn lórí yẹn. lẹ́kọ̀ọ́ ló fámọ̀ mọ́ ìyá lórí nínú ibo nínú yàrá àbí nínú sitirum àbí lápapọ̀ bóyá báwo ni bàbá ṣe wá kú. dúró ná má bínú ó sọ wípé ẹ di ọwọ́ bàbá àti ẹsẹ̀ ọwọ́ wo ni bàbá fi wá ṣe transfer fún yín àbí fúnra yín lẹ fi fóònù ṣe transfer bàbá báwo ló ṣe wá ṣe ẹlẹ́ẹ̀dì ọwọ́ àtẹsẹ̀ kan tó kọ́kọ́ sọ tẹ́lẹ̀ dẹ̀. ok adi ọwọ́ wọn. báwo ni wọ́n ṣe wá ṣe transfer. fóònù wà lọ́wọ́. which means pé lẹ́kàn fúnra rẹ̀ ló ń ṣe transfer lórí fóònù bàbá yẹn. bàbá yẹn sọ fún un bóyá. pé píìnì rèé o ó yá tẹ̀síwájú. so bí lẹ́kàn ti pa àwájú ti bàbá yẹn. ó ṣe pa ìyàwó. lẹ́kàn ti pa ìyàwó ó fọ́ àmàmọ́ lórí. bí lẹ́kàn ṣe fọ́ àmàmọ́ lórí. eléyìí wá ń sọ pé àbáyé fún wa fọ́ àmàmọ́ bàbá yẹn lórí ní pé nǹkan tó sọkọ́ la wá ṣe yìí náà wípé wáyé tó fi máa ṣe nǹkan bẹ́ẹ̀ wá ní kò sí ń pé bàbá yẹn dojú òun wípé owó tó sí bàbá yẹn ṣe sínú àkáǹtì bí bàbá yẹn ṣe lórúkọ bàbá yẹn ṣe bí bàbá yẹn ṣe rí orúkọ òun nígbà tó jẹ́ pé. òun máa ń bá wọn wa ọkọ̀ tẹ́lẹ̀ òde máa ń gbowó oṣù ń bẹ̀. máa ń gbowó oṣù ń bẹ̀ àkáǹtì nọ́mbà yẹn wá ní nítorí ẹ̀ ni. òun ṣe pa ìyàwó báwo lẹ ṣe pa ọkọ. ibi tí ọ ti wá ń drag wọ́n sọ pé òun ti dá òun kó máa di wàhálà so bí gbogbo ìlọ mọ́ ọbẹ̀ nìyẹn. ta ló lọ mú ọbẹ̀. Kofi. ní pé òun máa kó dú ní pé ká kó dú bàbá yẹn náà so bí Kofi ṣe dú bàbá yẹn nìyẹn. ó dà ẹ tẹ̀síwájú nínú living room náà lẹ dùn sí báwo ló ṣe wá jẹ́ pé iná ṣẹ́yọ lókè báwo lẹ ṣe kó wọn dókè lọ sún wọn. so bí tí ó ṣe dú bàbá yẹn kò pẹ́ díẹ̀ báyìí ni ọmọ yẹn dé ọmọ bàbá yẹn ààrẹ ti ní ká máa lọ nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ so lẹ́kàn wá ní pé òun ò lè fi bíbá ilé báyìí o. ìyẹn yàrá yẹn lẹ̀. ìyẹn bóyá ẹ̀jẹ̀ ṣe pọ̀ nílẹ̀ báyìí òun ò lè fi ibẹ̀ ilé báyìí o. so ọlọ́ ẹ̀ mú mọ́pà ẹ̀ fi nù ú. òun ló wá lọ mú mọ́pà ń ta pẹ̀lú bọ́kẹ̀tì ó bomi sí i òun ló ń ṣe tó ń para tó ń lọ tó ń para táìmù jẹ́ ti ń lọ nǹkan bíi tó fọ́ nǹkan yẹn so mo ní irú ìjọ wo la fẹ́ ṣe ìjọ ló fẹ́ ṣe gbogbo eré ìdá ní ká máa lọ wá ní àwọn ọmọ tó wà nínú ọkọ̀ so ok bí ọmọ yẹn ṣe dé yẹn so bí ọmọ yẹn ṣe dé yẹn ọkọ̀ lẹ̀kùn títí rúùmù ó di pé everybody ò sí ilẹ̀kùn so bọ́ọ̀ lọ gba ọmọ yẹn ṣe lọ gba ẹ̀yìn wọlé nìyẹn so ìbọn tó wà lọ́wọ́ Kofi ó wá súnmọ́ ní bóyá ìṣílẹ̀kùn òun àti lẹ́kàn so bóyá ìṣílẹ̀kùn
fún wọn nìyẹn. kò fi gbójú sókè. ilẹ̀kùn kíṣìn yẹn gbé sílẹ̀kùn kíṣìn yẹn so wá fìbọn yẹn kọ̀ǹtò wọn ní pé kọ́ dọ̀bálẹ̀ sínú kíṣìn ṣùgbọ́n ìdọ̀bálẹ̀ sínú kíṣìn so aṣáà mú eléyìí wá padà sọ́dọ̀ àwọn dájú yẹn. ta ni eléyìí yẹn. ìyẹn lè kàn. ó yá. wá padà sọ́dọ̀ dájú yẹn wá ń wọ́ wọn lọ sókè so aṣáà di àwọn. lótìtọ́ ni wípé inú yàrá lẹ pa wọ́n sí ẹ̀yin lẹ wọ́ wọn lọ sí òkè inú sitting room ẹ lẹ wọ́ wọn lọ sókè òkè ẹ lẹ ti wá dá iná sun wọn àbí. wá ní káwọ́ wọn lọ sókè nípò máa ní gbogbo bẹ̀rẹ̀ wá wọ́ wọn lọ sókè àti dájú yẹn àti wọn yẹn so àwọn ọmọ yẹn àwa dí wọn lọ́wọ́ sẹ́yìn nínú kitchen tó báyìí dí wọn lọ́wọ́ sẹ́yìn nínú kitchen àwa sọ pé nípa ọmọ yẹn ti lójú ọ̀hún ló kí làlè ṣe fún ọmọ wa ní ká máa kú ká lọ jump kan sí odò. ta ló máa ìdí àyẹ̀wò wa. ìyẹn lè kàn torí òun ló mọ mọ́tò wa. mọ́tò wo lẹ wá gbé ṣe bọ́kadà lẹ́lẹ́ gbé débẹ̀. so mọ́tò tó àwọn ọmọ yẹn gbé wọlé wọn la wá padà gbé àwọn ọmọ yẹn sínú boot. lẹ fi wá lọ sọ wọn sí ọ̀gbẹ́ni Lẹ́kan. báwo lè ṣe dáná sun wọn. Lẹ́kan wá ní wípé òun ò lè fi gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí wọn lè filẹ̀ bẹ́ẹ̀ so wá wọ inú store wá gbé petrol jáde. bó ló ti rí petrol ẹ ti gbé wá tẹ́lẹ̀. àgbé wa ó gbọ́ inú mímọ́ tó ti gbé petrol jáde. so bóyá gbé petrol jáde nìyẹn so ó ṣáà fi petrol yẹn ló dà sí gbogbo inú òkè yẹn ló dà sí gbogbo òkè yẹn ó wá ní láìtà so wá wá sálẹ̀ wá wọnú kitchen wá láìtà so a dẹ̀ ti gbé àwọn ọmọ yẹn ìmọ̀ àti kòtò àti gbé àwọn ọmọ yẹn lọ sínú boot so wá ní kó wá gbé mọ́tò yẹn ká tó gbé lọ síta ká gbé síta nínú compound kó tó ṣáná sí so báyìí gbé mọ́tò yẹn síta báyìí. kó tó wà lọ́wọ́ yín wá jẹ́ 1.330. àwọn fóònù wọn kọ́ àwọn fóònù wọn mọ adáná sun wọn mọ́tò. ok adáná sun àwọn fóònù. àwọn tó pè é àwọn kó fún àbùkù kan. mélòó lẹ kó mélòó lẹ kó àbùkù yẹn 70,000. mélòó. ìlú jẹ́ 1.4. ìlú wo làbókì yẹn wà. Samsung pẹ̀lú iPhone. ok lẹ́tà ní 70,000. ìlú wo ni àbókì tẹ kó fún wa. Samsung méjì là fún. Samsung méjì àti iPhone kan. àti iPhone kan lẹ́tà ní 70,000. ó ní máa fún wa lówó lọ́wọ́ kò tí fún wa láti. ìlú wo ni àbókì náà wà. wà ní tógèètì ẹran ló ń tà. ní tógèètì bó. ó tẹran ní tógèètì. tógèètì ṣé ẹ sọ fáwọn ọlọ́pàá tẹ́lẹ̀ ẹ ti ṣàlàyé fún wọn ok. kí lorúkọ ẹlẹ́ẹ̀kan sí àṣepọ̀ ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ 29 years old ni. kí lorúkọ ẹ. Ahmed kini. Adétọ́lá. Ahmed Adétọ́lá. ṣe wá. ẹ káàsán fún Nàìjíríà bọ́ọ̀lù ẹ̀kọ́ mẹ́rin. sọ̀rọ̀ sókè náà. ṣùkọ́ mi nìkan àmẹ́rin. alákọ̀ọ́ náà kò sẹ́ni tí ó dẹ̀ṣẹ̀ rí ọlọ́pàá orí kì í tọ́rọ̀ tí mo fẹ́ sọ gbogbo ọ̀gbọ́n lẹ́yìn pátápátá mi lọ́kàn láti pa ọ̀gá mi lọ́kàn láti pa ọ̀gá mi gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Akámọ́yé sọ mi lọ́kàn pé mo fẹ́ pa ọ̀gá mi tàbí mo fẹ́ dá ní ọmọ mi nílé ayé yìí àmọ́ nǹkan tí mo fẹ́ sọ ni pé téèyàn bá ń ṣe lójú aráyé tó bá rò pé rere ló ń ṣe Ọlọ́run bàbá á san lẹ́san téèyàn bá dẹ̀ ṣe rere kẹrin tó bá rò pé kúrú ló ń ṣe Ọlọ́run bàbá á san lẹ́san. ìdẹ́rí ilé tó ṣẹlẹ̀ yìí á kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun tí wọ́n láàánú wọ́n jáde ẹ̀rí bàbá ọ̀gá mi máa gbà mí ṣiṣẹ́ dráìvà ló gbà mí fún máa mọ́tò normal driver ní 2018 ló gbà mí ní September 2018 so bàbá ọ̀gá mi ṣiṣẹ́ dráìvà máa mọ́tò so nígbà yẹn ló ti gbé ní Kwari bàbá wà ń Kwari yẹn láwọn ṣiṣẹ́ àkọ́mọ́tò bàbá máa tó bẹ́yà bí oṣù kẹfà akọ́dédé wa wọ́n ní ka ìgbàlẹ̀ lélẹ̀ bá wọn gbá wọn ti ta so mo ṣe lọ ní complain pé mo yá bá kan so àdìgbò ní ẹ gba ẹ 25 náà mo gbà
so mo ṣáà ń ṣe lọ lọ́bẹ̀ yẹn so pàdó di 2020 mo lọ́kàn pé máa báwọn sọ̀rọ̀ kọ́ tiẹ̀ ya mi lówó nǹkan pàdó di January 16 ní àtọ̀gá mi fásọ́nà yẹn rájò Mr. Kẹ́hìndé Fátímọ̀ ìyàbá àjọ lọ sí Fátímọ̀ lẹ́kọ̀ọ́ ìmọ̀ta ìbátajọ́ ń bọ̀ wọ́n dáàdì mo àfẹ́ rí yan yà o lè máa sọ̀rọ̀ mo ní àdájì mo fẹ́ yáwó owó mi bí ọdún kan àbúṣe mẹ́fà January 16 2020 COVID-19 tó dé so wọ́n sọ fún wọn lọ́kọ́ yá mi tó invest ẹ máa ṣe ọkọ̀ ẹbí náà dáwà sí ìjẹ́ mi tí ìwò délẹ̀ so tí ní kọ̀kọ́ mi tí àṣìkò bọ́lá tara yín gbà sáyẹ̀ ràn mí lọ́wọ́ ọdẹ ní kó sùwà láìpẹ́ àwọn àwòkọ́ náà wọ́n lè ṣe sí ọdún yẹn jálẹ̀ wọn sọ anything ọdún di 2021 mo bá yàwó wọn sọ̀rọ̀ pé mọ́ mi oníbàdàn gbọ́ ogún ọlọ́sọ ní àárọ̀ ní màmọ́ mi oníbàdàn sọ báyìí báyìí pé mo ní ìdòwò wọ́n ti ràn lọ wọ́n yà mí ní sálárì ọmọ ayọ́ díẹ̀ díẹ̀ àgbọ̀ yá mi kí wọ́n mọ̀ pé mo fẹ́ ṣiṣẹ́ rẹ̀ wọ́n jẹ́ ìlú mo ní wọ́n fẹ́ ṣe fọ́ wà ní ọwọ́ mi máa ní àṣìṣe pẹ̀lú àwọn fámìlì náà máa ń ké orí ibẹ̀ yẹn sọ wẹ́ fún mi láyè tó sọ owó oúnjẹ ló ń bọ́ sí oúnjẹ ló ń bọ́ sí wọ́n mi dẹ́ ni àgbé àwọn abádàdì sọ̀rọ̀ wọ́n sọ 2022 wọ́n sọ ọkùnrin fún ló di June ẹ̀fà lórí June láti máa ń ṣe bẹ́ẹ̀dẹ̀ wọn June 30 ẹbí June 30 láti máa ń ṣe bẹ́ẹ̀dẹ̀ tí lọ bá wọn gbàdọ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ tá parí pátí fọ́lá ẹ̀wọ̀n bá wọn ní àdáàdì ṣàdúrà fún wọn ní sọ fún kúdáàdì wọ́n ti kó sọ ẹ̀rọ mi lọ́wọ́ lórí ẹ̀rọ ní àkóso wà lágbé ọmọ tí ìgbà pé tó bá mílẹ̀ àtó máa di July 5 2022 lọ bá ẹ̀sùn àbúrò wọn tó fi síbẹ̀ Mr. Ìfàtí lórí bàbá ìdádì àgbọ̀n ìsọ̀tọ̀ wà bàbá yìí ní ẹ̀kọ́ sí wàhálà sí ìsẹ́ pé àtijọ́ iná ohun wà bó òbí mọ́tò wọn sá lọ àwọn ọgbà pé òjà wọn ló lè àwọn ọ̀gẹ́jú ẹ̀sùn wọn sọ fún pé sí wàhálà bàbá wọn sọ̀rọ̀ lórí àwọn bàbá wọn sọ̀rọ̀ ẹ ló wà títí di September tí lọ padà bọ́ wọn ilé wọn lọ́bá dá báyìí ní ìsìn tí ẹkùn bá mi wá ṣẹ́ ẹ̀mí ó máa ṣiṣẹ́ ẹ̀mí aṣọ náà ní ọ̀pọ̀ ìyẹn ìṣúlọ́dọ̀ gbọ́n ìlàbá wọn sọ̀rọ̀ so lójú ní pé every year lọ ní bá rí ọmọ ara wọn lọ́sọ̀rọ̀ tó jẹ́ ìpínlẹ̀ àwọn ìgbèrè kí ni mo ṣe fún wọn tí mo ṣe àwọn ìlú wà láàmì lórí ilé bí iṣẹ́ yẹn bá bá wọn kọ́ṣọ́ bá wọn kọ́ṣọ́ àwọn lọ́ṣọ́ àwọn ọmọ ọmọdé àti ìjẹ́ 45 minutes lẹ́yìn ìjọba ní fún ìgbà 25 minutes 5 of the back ọmọ mi máa ń báyìí oníjọ́ kan tábù ìyàwó àbúrò wọn wáyé lọ́dún wọn mi nílé alẹ́ kan lọ fún ọgbà abọ́ yẹn ní wọ́n fọ abọ́ yẹn tán ní wọ́n fi wá tàbí kí wá ìyàwó wọn ẹ wá ní àpé ṣé bí mo ṣe tó gbà mí fún yẹn pé ìjọba lọ bá mi fún ìyá nípa ẹ̀kú fẹ́ kọ̀ọ̀plé fún yín kọ̀ọ̀plé kọ̀ọ̀kan yín mi ìfẹ́ máa rojọ́ káàkiri nítorí wọ́n yé ṣe ní kò dá ọkọ̀ tó kúrò nípa yàmí lọ́wọ́ strength so ìyàwó àbúrò láti kókó sùn wà láti pé wọ́n fẹ́ máa lò mí ní ìlú ẹrú pé nígbà yẹn try ike mo jẹ try gan pé gbogbo àti wọ́n jẹ travel náà èmi nìkan mo wà ní ìlú ìbájá lọ́jọ́ tó fún mi kí ilé kí mi ò torí ẹ̀ ní fẹ́ kí wọ́n tún sàlọ́ àbí fẹ́ kí àwọn olóyè àbí fẹ́ kí wọn wọ́n ní àpé wà tó sọ nígbà tí mo wá ṣe fún wọn tí wọ́n tẹ̀ parí fún àwọn arábìnrin ara tí wọ́n fẹ́ wọ́n lè ní pé àti àbábọ́ ló ṣiṣẹ́ ó lè di ọdún mẹ́wàá ọdún láyé àtijọ́ orí láyé ìsìn ọdún márùn-ún táwọn ló ṣiṣẹ́ tó bá rí àdúgbò rẹ̀ pé ká ẹ̀ wọ́n mọ̀ pé owó tó wọ́n sọ yẹn kò lè la ẹ̀
ó lè dé ní ọdún bí ẹ̀dá ìlú ìyàwó sọ báwo bí kílọ̀ máa bí àwọn ọmọ kí ló lè fún wọn lè ka ohun ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi lọ́wọ́ ìlú báyìí ọdún ìgbà wà pẹ̀lú ẹ̀fọ́ bá mi máa gbúdọ̀ máa bí kò ṣe ìtọ́ mi lọ́wọ́ so máa kọ́kọ́ lọ sí ọ̀rẹ́ ẹni kan ẹni àpé méjì lọ́rọ̀ ẹ̀ wọ́n ní mo ti wà ẹ́ tó bá sọ fún wọn púpọ̀ yẹn lóko ọ̀yà ẹ̀ tó ń pariwo wọn náà ń sí ẹni ọ̀rẹ́ kò níbi tí ìfọ́tò lè ṣe ní pé ìwọ náà tó bá kọjú tẹ́ bó tá bá fún wọn ní kọ̀ọ̀kọ̀ tó rẹ̀ pàmò ní ẹ̀gbọ́n báwo ilé ṣe ṣé ẹ̀lú àbí ẹni tẹ́ pé. kí lórúkọ ẹni tó lọ fọ̀rọ̀ lọ yẹn. ó ní ìbọn olórí ọ̀dọ́ ló ń jẹ́. olórí ọ̀dọ́ ló ń jẹ́. oníṣèlú rẹ oníṣèlú bàbá rẹ ló ní ìbọn wọn á jáde sí gbogbo àwọn ọ̀dọ́ ẹ̀kọ́ máa ń fa sìgá tó ọkùnrin tí lọ́wọ́ ìjọba ọ̀tá pé kí n gbó wá pé kí n kó 40,000 wá ní kó sì wà lá nínú bàbá mi rẹ́ǹtì ìbọn pé bàbá mi wíyàn mi nípa ilé ìrìnàjò mẹ́ta pé ìyá máa lọ ní kí n má wọ̀ rí bí ọkọ̀ bá lù lọ́ọ̀dù. ṣé wọ́n jẹ́ yín lówó tẹ́lẹ̀ ní sálárì tó ń sọ fún yín wọ́n jẹ́ yín lówó náà tẹ̀ni ẹ sọ pé ẹ̀tọ́ yẹn fẹ́ gbọ̀tọ́ yín lọ́wọ́ ṣé wọ́n jẹ́ yín lówó. up to now. ẹ kí wà ní ẹ̀tọ́ tẹ́ rò pé fẹ́ gbà lọ́wọ́ wọn yẹn. fẹ́ gbà lọ́wọ́ ni pé wọ́n fi kún iṣẹ́ mi wọ́n fi kó mi ọ̀rẹ́ ràn mí lọ́wọ́. iṣẹ́ tí mo ṣe driver personal wọ́n gbà mí kí wọ́n mọ́tò tó bá ní port ìyá fẹ́ kéjì wáyé àbẹ́ tí mọ́tò ṣe nǹkan tí driver wà fún mi. driver ò sí ní ọmọ ọ̀dọ̀ kó máa mọ̀ fún mi kó máa gbálẹ̀ kó máa fọ́njá lóúnjẹ kó máa bá wọn fọ́ ṣọ́. So bí ẹni ẹ ṣe ní àpékin kó yẹn wá dàgbà 40,000 lọ́wọ́ mi àṣé pé yẹn ń tọ́ mi ni ní nǹkan kan ṣe ó gba 40,000 ẹ lọ́wọ́ mi ní kọjá kò sóri sí ṣèkèjì bóyá kò sóri sí champion máa ò bóyá àdìmọ́ sí léwu jábẹ̀ sí káàkiri ìwọ́ ọmọ ọ̀tá ọ̀dọ́ ń fa sìkì àdọ́ ń fa gbọ́tẹ́ kò lè wọ́n tẹ̀lé ọ̀dẹ̀ ìbá mi fi halẹ̀ tí ọ̀gá mi bá rí mọ́tò wọ́n lè má fẹ́ fún wa lówó ní ìbá lọ bá wọn bí pẹ̀lú àjà àdúgbò lọ bá wọn lásán pé ọ̀nà rẹ̀ ìyá àwọn ìlànà fún ọ̀nà wọn bí kí mo lè ṣe wọn á rántí pé wọ́n á ṣàṣàwọn fóònù mi ṣá wọ́n á rántí pé mo ní nọ́mbà òfin lọ́wọ́ òfin náà ní Kofi wà lẹ́yìn wọn náà ó yẹ kó náà lè ní ẹlẹ́ṣin ọmọ ọ̀tá ọ̀gbọ̀n ìbọn lọ́wọ́ tí kò ń gbọ́gbọ́n fún ààrẹ gan tilẹ̀ nìkan tí mi ìmọ̀lá ti jẹ́ mú omi sọ ó tí à ní kí má wọ rí òun ní àgbẹ̀ nǹkan tó jẹ́ ní pé mo máa gẹ̀ tiẹ̀ èyí tó bá ti rí tí má ti tó táìmù tó jẹ́ kó mo mọ̀ kó máa dé tí mo máa fún olówó ọ̀tà mo tó pé ṣé ìpínlẹ̀ ìfẹ́ gbà mí ṣá wọ́n á ní kó lọ gbébọn yẹn wá báyìí kí n fún olówó ẹni àmọ́ máa fún mi ò dẹ̀ lówó ẹgbẹ́ mo lówó náà so ó ṣáà ṣe lọ ó yìí lọ gbébọn yẹn ó ṣáà ó ní kí n bọ̀ so wá lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣáà lọ gbébọn yẹn wá ó fún ilé náà ṣe wá ní àpékò sọ́tà nù ẹ̀ pé a máa rọ̀ tà yípo náà ta ń parọ́ fún mi so wá gbowó ọ̀tá mẹ́ta lọ́wọ́ mi. èlò ló gbà lẹ́yọ kọ̀ọ̀kan. ìgbà tó gbowó yẹn ṣá tó ṣáà ń parọ́ tó ṣáà ní àbí ní ṣùgbọ́n òun tí ọ̀tá yẹn rà tó náà ta àgbọn mi tiẹ̀ mu so mo ṣáà ń pè ń tọ́ mi wá ní òde jẹ́wọ́ nìkan pé owó ẹnìkan wọ́n ní àpé ìbáwọ̀ ìwò náà mọ̀ ìyá àwọn kan tó wà ní ìyá dẹ́ta pé òun máa ń tún ẹwà máa wọ̀ pé òun náà gbà lẹ́kùtà pé òun náà alábàá lòun fún wa ò but ní èkó ìpè mọ́ nílọ́ kékeré sí wà lábẹ́kùtà tí up till now mo wọlé ẹ̀ so àwọn apá ìṣẹ̀lẹ̀ bí a ti bá pè máa wà wọ́n wọlé wọn bá mi tó bá wà lọ́kùnrin sọ fún mi pé ní òun ní ìbálòpọ̀ so bàtí ó ṣáà bímọ ẹ̀ wá di àjọta àti force so ó yẹ kí n wá bọ́ lábẹ́ọ́lá wo ènìyàn bá lọ bá ní alẹ́ tó wá náà ọ̀gá mi yẹn kọ́ mo ní àpòlé lọ church pé ní kọ́ mo pé wọ́n lọ church wọ́n wà ní church pé fúnra lọ́wọ́ wọ ara wọn ṣe ń wò wọ́n wá ní ṣe mo ṣú ọ̀ fún ara wọn dájú bá ti wálé bẹ́ẹ̀ fúnra lọ́wọ́ wọ ara wọn wá ní àfẹ́kọ̀ọ́ sí wàhálà pé kí n bá wọn mú pé kí n pé àkàmọ́ ẹ̀ ti kọ́ àkàmọ́ ẹ̀ pé ó ti rà nílẹ̀ pé ó ti dé báyìí wọ́n ti wà lóòótẹ́ wà lọ́wọ́ ọjọ́ tó sọ abẹ́ lọ àjọ wọn lọ sí ó pè mí àjọ wọn lọ sí hòtẹ́ẹ̀ àti mo débẹ̀ fún bá wọn bẹ̀
àti ẹ̀ ọjọ́ mọ̀ ọtí ìyẹn mú anything bàtà wá pàdé junction òun ní kí n ra sìgá fún òun mo ra sìgá pálí kan fún àkàmọ́ ẹ̀ kò fi jẹ́jẹ́ mi ṣe sí mú anything so bàtà wá dé tadé junction wọ́n wá ní kí n máa lọ ìyá ọ̀sẹ̀ pé ọmọ bá mi máa wọlé òun ní ṣe ṣọ́ pé mo kọ́ di set ìkan ìnìkan náà wọ́n gbé dání wọ́n ní kí n máa lọ àti lè dé housing so hide sí wọ́n á fún ọ pé ìlú rẹwà ọlọ́run ti ń bọ̀ wá ní ti ilé ilé amúṣèlú ẹ̀kú ẹ̀kú ọlọ́run ti fẹ́ dé ilé ìfẹ́ ìkáwọ̀ wọ́n padà so wọ́n yá padà pè wọ́n ṣá ìgbà tí wọ́n padà pè wọ́n ní àwọn tí wà ní around wọ́n ti wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ yọ sí mi ìbàdàn yọ sí mi ṣá lọ mú kí n ti àwọn dájú wà lè fi sí ṣe gate small gate mo ṣe gate àwọlé ṣùgbọ́n ajá ọdún máa já wọlé security house mo wá já wọlé mo ṣí wọ́n wọlé ọ̀rẹ́ ìwọlé bàbá wọlé ṣe ti mú bàtà wọlé ṣùgbọ́n sọ fún wọn pé ìbọ́tà wá ṣe tí wọ́n gbàgbé àpàyàn bí ààrẹ tọ̀jìyàn sílẹ̀ owó mi fẹ́ gbà ó láì dìgbò yẹ máa travel máa lọ invest ìgbàgbà wà ní ọdún rẹ̀ ṣe ènìyàn tọ́nu wá gbà wá gbowó ní ṣáà ní kò sí wàhálà ó ní àpàyàn níbẹ̀ wọ́n sọ pé àgàmọ́ ìlú ọ̀la kan olóhùn náà kan èyí ni ìlú ẹ̀ sínú àkáǹtì mi o nínú àkáǹtì la máa gbà sí àbá ìfìdájọ́ kejì àgbọ́dọ̀ fi kò sí wàhálà pé wọ́n máa pè pé yọ máa access ọ̀bẹ ọ̀ títí àkàgbé náà máa dá àkáǹtì sí lórí fóònù pé 10 million lè wọ bẹ̀ 20 million lè wọ bẹ̀ pé má wọ yìí kò sí wàhálà ṣùgbọ́n àdéjókòó mi oníṣẹ́ gbàgbé àwọn gbàgbé pẹ́ oní àmẹ́ni tí inú ilé yìí owó nìkan lára gbà ní kò sí wàhálà pẹ́ òfin ló fẹ́ mọ̀ tí mo ti bẹ̀rẹ̀ má ṣe ní ṣéèkì níbà jọ ó ní àtòhùn jẹ́ ṣiṣẹ́ ní pé àtàjọ iṣẹ́ bóun ti ṣiṣẹ́ lábẹ́ pé ìṣàmù fún òun níbọn lọ́wọ́ tó ń ṣàṣìṣẹ́ so ìṣàjò wọn lọ wo ní fíjì gbé sílẹ̀tì dé wọ́ta wọ́n dẹ̀ mú ẹni tí ó kù láti tó fún ọ̀fẹ́ wọ́n ti bẹ́ẹ̀ bí i kò pẹ́ ìtọ́ ti mọ̀ tí ẹ lọ bí wọn láti ṣe síkètì wọn lọ́dí wọn lédè ẹ̀rọ wọn ní àkámọ́ ọ̀wọ́ tó sẹ́yìn mi so wà lẹ́yìn mi òfin ló gbé wọn dání wà lẹ́yìn bíà wà lẹ́yìn wájú ní àìdí ní kọ́nà àwọn wà lẹ́yìn ládàá lọ́wọ́ yàwá lọ́wọ́ so òfin tó kù wájú àwọn wáyé fẹ́ iṣẹ́ àpẹẹrẹ lọ́wọ́ so bí dájú wọ́n mú ìbọn ìwọlé tó ti lẹ̀kùn láti lọ́kọ́ wọ tọ́wọlé àtọwọlé wáyé lọ sí wọn ní ìgbàdá sí wọn àpẹẹrẹ wá sáré báyìí sí wọn lọ́nà ló pariwo wá nínú àmà ẹ̀kọ́ nípa pariwo tó ń gbogbo Christmas ẹ̀dẹ́ ti scarf so ọmọ mẹ́rin lẹ́nu wọ́n ṣáà ìpínlẹ̀ àwọn kò fi àkàkà mọ́ kú dáàdì lọ sí wọ́n jọba alẹ́ rẹ̀ so wọ́n lẹ́sẹ̀ ó sún wọn lọ́wọ́ so wọ́n lè jọba alẹ́ wọ́n padà bọ̀ balẹ̀ wọ́n jọba alẹ́ wọ́n gbọ́ alẹ́ so àkàmọ́ wa ní àfà pé kíkọ́ ṣe wọ́n ẹ̀ sóhun ìwọ́n náà ló máa gbà pé àká nọ́mbà ẹ̀ síta so ṣàpàká nọ́mbà ẹ̀ dáàdì tẹ̀ sí wọ́n tú ọwọ́ dáàdì wọ́n padà tọwọ́ dáàdì wa wọ́n tẹ̀ sí àtọ́tẹ̀ sí wọn rí púpọ̀ ẹ̀ kí ní ọgbẹ́ kú dá wa ìgbé wa àwa ò gbá kí la fẹ́ ṣe báyìí. Èlé ló tẹ̀ sí. ọ̀tẹ̀ sí. Èlé ló fẹ́ tẹ̀. ní orúkọ ìdá àkáǹtì ti wá lórí yáàpù. ṣùgbọ́n ọ̀bẹ àkí la fẹ́ ṣe báyìí láì wọlé ẹ̀fín lọ wọ́n á ní jẹ́ kí n kú gbowó ẹ̀sà àkáǹtì mi a lọ láti gbowó yẹn nílò àkáǹtì yẹn mọ́ so wọ́n á pè àkáǹtì ìgbà tó wá tọ́nù pé fún wọn so láti wá ṣe 102,000 wà lórí statement of account tó pèsè jáde pẹ̀lú àwọn ọlọ́pàá balẹ̀ 102,000 lọ send láti orí GT account. àmọ́ àkàmọ́ ní 200,000 báwo lọ ṣe. tó bá print statement of account wọn jáde lórí GT account wọn app 102,000 wọ́n wá sílẹ̀ iwájú ọlọ́run àti ìlú
102,000 ni wọ́n send sí ó dẹ̀ wà lórí sínú àkáǹtì tèmi náà ní access tó bá pè kí sínú àkáǹtì jáde 102,000 so bàbá wa yá àtàwọn wa ní à bí àbá yóò lówó sí bàbá bàbá àti mọ̀ wọ́n pé àwọn òṣèlú nìyẹn wọ́n á ní irọ́ ni wọ́n á ní wọ́n mi ẹ bá ọkọ yín sọ̀rọ̀ fún wa lówó wọ́n mi wá ní àpé dájú ẹ fún wọn lówó àwọn àkóso wa ní àkóso wọn ní áàpù yìí wọ́n ṣáà ṣí fóònù wọn àlọ́sọ̀ wọn ní ẹ̀dẹ́ school wọ́n á yú new account àtọ́ máa ṣí new account yẹn mo fi wá rí ọmọ báyìí ṣí new account yẹn ó gbé balance wá sókè mo fi wá ní àbáyé pápẹ́ ẹ̀ nù 9.5 million eléyìí so ẹ̀ ń parọ́ fún àbí fún wọn gbà tí wọ́n bá dá wọn ní àná wọn máa fún wa lówó àwọn ọmọ ìbá tẹ́lẹ̀ sọ̀rọ̀ lórí wọn ní àgájú ẹ fún wọn ní bá fẹ́ kó gbẹ fún wọn ìdájí jẹ́ ṣe 1 million naira sí cash wa òfin ní orí ẹ̀ ṣe sí àtọ́ ṣe sí ní ẹ̀ maximum tó lè ṣe ní 1 million ní ìdí èsì àmọ́ wa gba ogun bára tí gba pin wọn gba bóòdù tó fi ṣí bóòdù tó fi ṣí àpò ọlẹ̀ ṣòwò gbalẹ̀ ìgbà tó wá gbalẹ̀ ó fi wá ní orí kí n wá ní kí ló ṣẹlẹ̀ pé mi sẹ́yìn ní kí ló ṣẹlẹ̀ ó tí mo ní ibùdó bàbá ìdíṣẹ́ mo ní báńkì ní wọ́n máa mú ẹ lọ́wọ́ dẹ̀ mú ẹ wá dájú ìyá rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ní àkáǹtì ẹ̀yẹ wọ́n máa ṣiṣẹ́ lórí ẹ̀ lè máa mú ẹ o mo ní a máa gba owó yẹn sí Monday tó ní Sunday àti fọ́ọ̀sì ilẹ̀ Monday Sunday tí wọ́n ilẹ̀ tí wọ́n náà ṣùgbọ́n àti wà bí aráàlú àti ìrìnlẹ̀ Sunday Monday ọdún tó wà gbé a lọ lo pos máa gbowó yẹn àti transfer àbájẹ́ fún àwọn pos máa ta owó yẹn tó máa wọ̀ ó ní irọ́ ni mo ti ẹ̀ ń bóun ẹ̀jẹ̀ nígbà lọ́gbọ́n sí mi lọ́rùn àti tẹ́ pa mí náà kápá wúlò àtàyè ń sọ̀rọ̀ ìgbọ́n gbọ́ máa gbọ́ ní ilé kejì máa sọ̀rọ̀ ká tí ẹ̀ báyìí mọ́nu tọ́lẹ̀ ní sitting tọ́lẹ̀ ká tí wọ́n ní àti ìyàwó ẹ̀ ká máa lóní irọ́ ká mú ìyá ẹ̀ síta kí bàtà òun lóhùn kí wọ́n máa kó ń ṣe ẹ̀hún ìwò tóun ti ń lò bọ́ àìṣe àmọ́ ní bí i 7 years síbi ìwọ̀n ni pé àmì tóun ti padà nù ẹ̀jẹ̀ dúdú ṣé mi kíkọ́ mórí mi ká bọ́ tàbí àti àkámọ́ wọ́n á ní gbogbo ìwà iṣẹ́ nǹkan tó ń wá ṣe kọ́ lónìí ọ̀gbẹ́ni jáde ṣàlẹ̀ sí alẹ̀ ilẹ̀ kó darí ọlọ́pàá bá wọn bẹ̀ ní àti àkàmọ́ àmú ìyá ẹ̀ síta mú mi síta tó bí i 30 minutes bóyá sílẹ̀kùn yẹn kó yáyá mú yá ẹ wọlé àti mi àti àkàwọn tó máa mú mi wọlé ààrẹ jẹ́ ẹlẹ́lẹ́ ó ti pa dájú lọ ó ti rẹ́ dájú lọ fún ara ẹ̀ ó pariwo tó bí ẹ pariwo ó kọ̀ sáré fò wá láti distant ìrìnà síbi ó kọ̀ sáré fò àwọn ìgbọ́n mi so nìyẹn ó yẹ gún wọn lọ́bẹ̀ lọ́rùn so ó yẹ gún wọn lọ́bẹ̀ lọ́rùn wọn mi kọ́ ṣubú dáhùn pàṣẹ so bó ṣe rẹ́ ọrùn wọn nìyẹn ìgbà tó rẹ́ wọn ẹ wọ́n ṣàwọn àlè wá ní ká fi wá ní ó yá ṣe ìwò wá ní ká ṣe pé ká máa lọ ní oníkẹ́kọ̀ọ́ máa lọ ṣùgbọ́n ẹgbẹ́ bọ́sítà bọ́n ọmọ ẹ ṣe dé nìyẹn ọmọ ẹ ṣe àwọ̀lé oníta nìyẹn ṣe ọlọ́pàá ni oníkòǹtò ọlọ́pàá pé ó lè jẹun ọmọ àtàwọn ọmọ ẹ dé so àṣà lọ́ọ̀kì lẹ́yìn wàá lọ dúró oníkàlọ́ dúró ìjà tó fífi so ọ̀rẹ́ wọlé gbàtọ́ rẹ wọlé so ó fi sáré fọ́ di ọ̀rẹ́ lẹ́nu so fọ́ di lẹ́nu so ó dàdú balẹ̀ ó sọ ọwọ́ ẹ̀ ó so ẹsẹ̀ so Felix wọlé Felix so àfọwọ́bù lẹ́nu àṣọ ẹsẹ̀ àdìlọ Felix wá ní àwé ẹjọ́ masọ̀rọ̀ àwọn wá dúró ọkọ̀ dúró tí wọ́n àgbóyá ọkọ̀ tí àwọn àti òfin wá dúró tí wọ́n àwọn mẹ́ta tó kó lẹ́nu sọ àkàmọ́ àti iṣẹ́ àwọ̀ ìdájì wọn lọ sí inú ìmọ̀ lókè orí bàtà wà dáadé onímọ̀ àyẹ̀wò bàtà dé sílẹ̀ onímọ̀ àyẹ̀wò so ní àwọn ìdájì ọmọ ẹ̀yẹ ìṣàwọ̀ ọmọ sí inú ìmọ̀ méjì wọn lọ sókè wọn wà sálẹ̀ àtọwà dé wá ní ọ̀gbẹ́ni ó yá ọmọ bí síkì wà nù ẹ̀jẹ̀ yìí ọgbọ́n bí síkì lẹ̀ ṣùgbọ́n kò pọ̀ fún wa ní àpé àwọn ọmọ yìí àmà pa wọn sílẹ̀ mú àwọn ọmọ yìí ṣe ọ̀hún ṣe ní ti ìdájí wọn àti mọ́mí wọn lọ fi iṣẹ́ tí ó ẹ̀mí lọ́rùn lọ́gùn ẹ̀rẹ́gùn ìdẹ̀gbò ọmọ ìka máa lọ ẹ̀ ti pa wọn lápá ọmọ yìí ó ní àlè fún wọn lẹ́sìn gbà náà pé ẹ̀ka máa kó wọn lọ níbo la ń kó wọn lọ oníṣẹ́ àmà wọ̀lú onímọ̀ tó tọ́jú àwọn onímọ̀ wọn ta oníkìlọ̀ ṣíbù fún ṣíbù àwọn méjì wọn kó àwọn ọmọ yẹn kó wọn sí
wọ́n dé wọn pa wọ́n á bè lọ gbé ṣe petrol wà nù jẹ́ẹ̀lì ní àkókò lọ ká lọ ṣẹ́ẹ̀kì àyẹ̀fẹ́ ṣẹ́ẹ̀kì nígbà lọ́yìn petrol ṣe ní kí máa wọ̀ rí oníṣẹ́ wẹ́dà sí mọ́tò ní máa wọ̀ rí ṣáà ṣì jẹ́ ẹ̀ petrol ní jẹ́ wọ́n á ní ibo ní petrol tí wà lónìí ní petrol ní ká máa lọ ó ṣáà wo olú kẹ́ẹ̀kì jẹnẹrétọ̀ níta kẹ́ẹ̀kì dàbẹ́rẹ́ petrol wà bẹ̀ 15 litre kọ́ wà bẹ̀ jáde gbé wọ́n láti bó ṣe wé ṣí báyìí ní fún mi lé lẹ́yìn àbílẹ̀ wé fi gbóògùn ní àpẹtọ́ lé wé gbé wọlé nìyẹn ó ń wọlé so oníkémi àti àkàmú ká dry kí n dry mọ́tò rẹ̀ síta ní kọ́ńpáànì kí n má wọlé pé má bá mi sọ nígbà máa lọ kí n má wọlé kí n drive síta kí n drive síta kàkà àmọ́ àbọ̀ síta mọ́tò síta so ìgbà tó yá pẹ́ bí ìyá mi wọ́n náà wà já so wọ́n yẹ jáde ní ọkọ̀ rẹ̀ sí tiẹ̀ síta so bí wọ́n mọ́tò ní ká máa lọ wọ́n nígbà níbẹ̀ tó ṣe ní kí n má wọlé ṣáà lọ ṣáà bàtà ń lọ wọ́n á ní ibo la máa lọ báyìí àkàmọ́ ní ká máa travel lọ bí tó ń ti wá ká mọ́tò yẹn lọ sí ìlú ká máa wọ̀ ibi wọ́n á ní àpé ṣé ọmọ yẹn náà ṣẹ̀fẹ́ kidnap wọn lẹ́fẹ́ bí wọ́n ṣe kò sí lọ́wọ́ ọmọ ìkùsí nǹkan lọ́wọ́ wọn fẹ́ bí wọ́n ṣe máa wọ̀ rí pé àwọn àna já wọn sí ìbọn ṣá orí bìlẹ̀ já wọn sí orí máa wọ̀ rí wọ́n á ní èmi ò lọ jẹ́ kí n bọ́lẹ̀ kò ṣe ní kí n máa wọ̀ pé kí n máa nìṣẹ́ lọ́nà bíu drive ṣòkòrò gbígbọ́n sí mi létí òṣèlú ṣáà ní drive wà ní lọ́nà bíu ṣàbí yàgbà dájú bí ó nìyẹn àbá àdúrà ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ odò bíjì yẹn ìdí àgbègbè àbúrò àwọn wọ́ọ̀ṣì títí kọ́kọ́ dá àgbà tó yá àwọn tó ń kọ́ dáńtọ́ ó yẹ ká máa lọ ká lọ tán ká máa lọ sọ́nà bá dá ọwọ́ bí abẹ́ abúlà wọ̀ ilẹ̀ tí mo ṣe wà ṣáà drive lọ sọ́nà bá dá yẹn àdá débẹ̀ so adé bi tí bá dá wọ́n á ní kí n dúró mọ́tò kí n má bọ́lẹ̀ kí n wà sàn báyò tó kí n má bọ́lẹ̀ wọ́n á yìnbọn fún mi ni o àwọn tẹ́ máa pa àwọn ọ̀la àgbẹ̀ kan máa lọ wọ́n wo yẹn pé mo lù sí yẹn lọ kí wàá di kí wọ́n sọ lọ ẹ̀mí ẹni tó wá ṣe ní gbàgbé yẹn o ṣá ayé àṣẹlẹ̀ ló wọ́n ní mírọ̀ wọ́n gbé ọ̀rẹ́ ju odò ó dà kí Felix gbogbo àfihàn sọ́wọ́ ẹ̀ ọ̀wọ́ ìwọ́n tó dùn àkàwọn ayá owó wà lẹ́sìn nígbò nígbà tí wọ́n ti wọ́n fún wọn ní àkókò ṣe mistake wà ọmọ ìkéde olóògbé báyìí ọmọ ẹ̀lẹ̀ wọ́n ní àfihàn ṣe mistake sí ìyá àti àlọ́ṣà ní àkàwọn àyọ̀kọ́ tó wá ní pípọ̀ lára wọn gbọ́mọ́tò ìsìn àkàwọn ní ká máa gbé travel mo ní èmi ò lọ o wá ní kí n tán padà gbé ká máa lọ wáyé wà ní lọ sọ́nà ìyàtà yẹn ṣáàwọ̀dún sí ìtọ́jà páàkì sílẹ̀ gbogbo fóònù tó gbà ó ṣùgbọ́n bí a bí 14 ọ̀rẹ́ mi so wà ní àwọn sáfù wà ní owó ètò àṣà drive apá sílẹ̀ inú port dáàdì apá 10,000 mẹ́fà àṣà bọ̀lẹ̀ àbọ̀lẹ̀ tó mọ́ mi kúrò lọ wọn rárá kò sí nǹkan ló pọ̀ sí àṣà bọ̀lẹ̀ bàtà bọ̀lẹ̀ àwọn àṣàtà kàdà gbúadé junction tàòṣì àbọ̀ junction tàòṣì àwọn á ní ká máa lọ sí àwọ̀ tàìsí àṣàtà tàìsí àmẹ́ta àwọn á ká máa gbé wa lọ sí hòtẹ́ẹ̀lì wọn lọ́jì sí hòtẹ́ẹ̀lì lọ́jì sí bàtà débẹ̀ owó wọn tó tẹ́lẹ̀ owó yẹn ti expire bàtà débẹ̀ wọ́n á sọ 4-5 yẹn so àwa wọlé bàtà wọlé ìwàṣà rẹ̀ sì jẹ bàtà wáyá àwọn náà wọn nídìí wọn fẹ́ jẹun pé kí n fọ́ wọn lówó wọn ní àyíká lọ wá pos lọ káwá pos lọ bàtà rí pos kan wà gbowó bàtà gbowó mbẹ sọ wá ní pé kí n kó fún wọn gbogbo owó àwọn tán ká lọ bá pos kejì àgbowó mbẹ náà wọn gba àwọn méjì lọ gba owó yẹn. èlò lówó tẹ fáwọn méjèèjì. ṣùgbọ́n tó àwọn méjì gba ó jẹ́ 550,000 tí wọ́n gbà. èlò ní balance tó wá kù lọ́wọ́ tí yín. owó tó kù lọ́wọ́ tèmi 550 ní balance tèmi tó pé owó tèmi sọ wọn ní pé kò sí wàhálà so èyí wá ní à pé bó ṣe máa fẹ́ pa àrọ̀ bẹ̀rẹ̀ fẹ́ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ tó yẹn ṣe ṣòkòkò pẹ́ mo ṣáà wẹ̀ ṣàbí pété wẹ̀ bí kọ́ dáàdì àbúrò dáàdì Mr. Ṣèyí yẹn bí kọ́ọ̀lù wọn ṣe wọlé nìyẹn mo ṣàfihàn wọn padà wọn á ní àgbẹ̀ gbogbo wa mo ní mò ń bọ̀ ní pé mo ti bọ̀ ní so bí lọ nìyẹn mo débẹ̀ ọmọ ìlú kò ní
so mo bá mọ́tò ọlọ́pàá gbolé yẹn ti jóná ní ìwádìí ìfẹ́ tó ṣe dáná sun lé lélẹ̀ so bàtà adé bẹ̀ ṣá àti adé bẹ̀ so àwọn ọlọ́pàá wá ní lẹ́kàn ìbéèrè kan tí mo fẹ́ béèrè ni wípé wọ́n ní nǹkan kan wà láàrin ìwà àti ìyàwó ọ̀gá ẹ̀ wọ́n ní nígbà tí o fi lọ ń bá a sọ̀rọ̀ ní kọ́nà yẹn wọ́n ní òun sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sí lọ́kùn. lọ́kùn àti ọ̀gá mi àwọn Kofi àtàkàmọ́ àwọn ọlọ́ni lọ́kùn àti ọ̀gá mi. Ó ti ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá yẹn olúlu iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn iléèwé ẹran náà láwà ní ẹ ti gbọ́ bí ilé kan ṣe sọ pé ó ṣẹlẹ̀ ó ní mi ò ní lọ́kàn láti pa ọ̀gá mi ṣùgbọ́n lábẹ́ bó ti wù kórí ẹni tó ti lọ sọ́dọ̀ ọ̀gá ẹ̀ tó ti mú hámà tó ti mú ọ̀bẹ tó ti mú àdá tó ti délé tó ti lọ síbi tí wọ́n ti ń tọ́jú nǹkan sí tó má dá ṣáà lè sọ pé lóṣù àti lódodo ni kò ní èròǹgbà láti pa ọ̀gá ẹ̀ ó yá mo máa ń sọ ní gbogbo ìgbà pé ẹ má jẹ́ ká kò wó láti wò rẹ́rìn àbí ká wò láti wò ṣá ẹ jẹ́ ká fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ àti ara ọkọ̀ pàjùlọ àwọn ọmọ wa tá a bí ẹjẹ́ àtẹ̀wọ́n nínú dáadáa ẹ jẹ́ ká mọ irú iṣẹ́ tí wọ́n ṣe ń torí pé tá a bá ní kòkò wá kó má padà pọ́n ni tí ó pọ̀ tí ó fi pàbúrò ní kan tèmi ti lágbára Ọlọ́run títí ìpẹ́mí táwọn tún fi nípàdé ayọ̀jẹ́ arán ti sọ fún àwọn ọmọ wa pé kí wọ́n rántí ọmọ ẹni tí wọ́n ṣe. ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún.